Who will perform your final rites? That's my question to all the devotees in the world. Àbọ̀rú àbọ̀yè àbọ̀ṣiṣẹ́. Orúkọ mi ni Babaláwo Awólọ́wọ̀ Ifátókí. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí ó ṣeé ṣe kí gbogbo wa kóró ojú sí, ṣùgbọ́n ohun tó bá jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ká sọ ọ́. Ó ṣe mí láàánú wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò fẹ́ gbọ́rọ̀, ò fẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkú. Gbogbo àwọn onírúurú ènìyàn títí ń sọ̀rọ̀ nínú ìṣẹ̀ṣe tí ó ti ń ṣe content tó ń ṣe gbogbo ẹ̀ lọ́tùn lósì, wọ́n máa ń fi ọ̀rọ̀ ọjọ́ àti sùn wọ́n máa ń gbé sẹ́gbẹ̀ẹ́, ò fẹ́ ká sọ. Gbogbo wa la sì mọ̀ wípé gbogbo wa pátá tá a bá dàgbà tá a dògbó ó ṣe dandan ká lọ bí tí àgbà ń rè, nítorí wípé Ifá gan sọ Ifá ní ayé lọ́jà ọ̀run nílé, àìsàré títí kásàré títí ká gbàgbé ọ̀run. Adíwá fún òkété tí lọ rèé bá ń múlẹ̀ lọ́jà ọ̀run mú. Ǹjẹ́ òkú pa òkété ẹgbẹ́ rẹ̀ ń dárò, àwa rárá là ń dárò ara wa. Ifá ṣe wínú ẹ rí i pé ní odù Ifá jẹ́ kó yé wa wípé ilé ayé tá a wá yìí ọjà ni, ọ̀run nílé. Kò sí bá a ṣe lè dàgbà títí tá a gbó kùjẹ́kùjẹ́ tá a ní padà lọ jíṣẹ́ fún Olódùmarè ọba. Èyí ló mú ìbéèrè tá à ń bira wa láti àárọ̀ pétọ̀, ǹjẹ́ tí a bá dàgbà tá a dògbó a lọ bí tí àwọn àgbàlagbà ọjọ́ wa ní ń lọ, ta ni yóò ṣẹ̀yìn, ta ni yóò ṣòro? We all know that death is certain, preparation is the wisdom, because death is inevitable. That will come when it will come. We must realize all these facts. You spent years serving the Orishas. You received and consecrate varieties of Orishas. You did initiation ceremony of your guardian Orishas. You made a lot of sacrifices. But if death comes today, who will perform your final rites? That's my question to all the devotees in the world. Many devotees spend money on initiation, sacrifices, and then spiritual developments, but never make plans for their final rites. What I'm saying in essence is that we all know death is inevitable, and then it is necessary as devotees to know spiritual rites to be taken after which we are no more. I mean by the interment services and the burial rites needed for a good devotees of any particular Orisha. It is very important to let your family know where you belong to, most especially let your children know your path, your religion belief, so that when you grow old and then you want to transition, they must know the needful, the proper right to be taken, not that one of the family member will just bring their prophet in other religion to do the proper interment services. This is very important because this is what we have been experiencing so far in our spirituality, because we are going to die one day. So when you die, who is going to take care of your spiritual rights? Does your family understand your spiritual path? Do they know the burial rites necessary required for your initiation level? Those are the questions you have to ask yourself as a devotee, because these are the tangible reasons why we belong to a religion faith. So another importance of all a spiritual rites after death is that it enables us to ensure a proper transition to the ancestral realm, because there are requirements in Orisha spirituality in which when someone dies, there are rules and regulations and the spiritual rites to be followed by other members in Orisha spirituality. These are important essence. Láti Ifá jẹ́ kó yé wa wípé ayé lọ́jà ọ̀run nílé. Ẹ rí i pé tá bá dàgbà tá bá dògbó tán, ó ṣe pàtàkì kí onírúurú olórìṣà àbí ẹni tó nígbàgbọ́ ní òòṣà kan àbí kejì kó mọ ibi tí yóò sùn sí àti pé báwo wọn ṣe ṣe ètò rẹ̀. Irú nǹkan yìí máa ń jẹyọ nígbà tí a bá rí àwọn ènìyàn tí wọ́n wá láti ẹ̀sìn kan àbí sí kejì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ àti ibi tí èmi ń lọ pàtó, àwọn ènìyàn wa tí wọ́n wá láti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tí wọ́n wá join ìṣẹ̀ṣe ní èyí tó jẹ́ wípé ìlànà yìí ni wọ́n ń tọ̀ títí tí wọ́n fi dàgbà, tí wọ́n fi dògbó, tí wọ́n sì tún bí ọmọ sínú rẹ̀. Ó ṣe pàtàkì láti jẹ́ kí àwọn ọmọ kí wọ́n mọ ìlànà tó bá tọ́ àti tó bá yẹ nígbà tí a bá dàgbà, tí a bá dògbó tá a lọ síbi àgbà ń rè, torí wípé a ti rí oríṣiríṣi ìrírí tó pọ̀ yanturu. Látara wípé òbí ó wà láyé yóò tẹ̀lé ìṣẹ̀ṣe, yóò tẹ̀lé òrìṣà, yóò sì kó ipa takuntakun. Ní èyí tó ṣe wá ní àánú wípé tí ó bá lọ síbi àgbà ń rè tán tí ò lè sọ̀rọ̀, tí ò lè mẹ́ra mọ́, àwọn ọmọ rẹ̀ wọn ò ní lè tọ ìlànà tó yẹ láti sin òkú àgbà náà. Bí àwọn àpẹẹrẹ tá a máa ń rí, a rí àwọn tó jẹ́ wípé tí wọ́n bá sósùn tán tí wọ́n lọ síbi àgbà ń rè, àwọn pásítọ̀ míì tó wà nínú ìdílé àti àwọn ìmáàmù míì pírí wọ́n ti gbókú, wọ́n ti máa kírun sílá, wọ́n ti máa fi báíbù láti máa ṣe ìlànà tó yẹ fún.
gbogbo nǹkan wọ̀nyí ni a gbọ́dọ̀ béèrè wa nígbà tí a wà ní ayé pé tọ̀ ìgbà tí o bá kú tán bí o ni wọ́n ṣe ṣe ẹ̀yìn rẹ̀. Ǹjẹ́ àwọn òbí rẹ wọ́n mọ̀ nípa ìlànà tí ò ń tọ̀ yìí? Àwọn òbí rẹ bá mọ̀ nípa ìlànà yìí, jẹ́ àwọn ọmọ tó bí pàápàá mọ̀ nípa ìlànà yìí, torí wípé tó bá wà tó bá lọ tó ò lè sọ̀rọ̀ tó ò lè ṣe nǹkan kan mọ́, gbogbo onírúurú ìlànà tí wọ́n bá ṣe ń tomi lẹ́yìn rẹ ò lè mọ̀ mọ́, bó bá tiẹ̀ mọ̀ ò lè sọ̀rọ̀ ò lè gbin. Mo rọ gbogbo àwọn oníṣẹ̀ṣe tí ń wò mí nílé lóko lẹ́yìn odi láti ṣiṣẹ́ tọ ohun tá a sọ wọ̀nyí, torí pé kò sí bá ṣe jayé títí tó tí a bá dàgbà tá a dògbó tá a ní lọ síbi tí àgbà ń rè. Torí Ifá sọ pé ìjọ́ kan là á joyin, ìjọ́ kan là á jadùn, ìjọ́ kan là á sì gbéyàwó, ìjọ́ kan sì ni àkùkọ ọkọ lẹ́yìn àsùnṣìjẹ. Ẹ jẹ́ ká ka gbogbo àwọn nǹkan wọ̀nyí ká kà kún o. Olódùmarè yóò jẹ́ ká dàgbà, yóò jẹ́ ká dògbó, á fọwọ́ pọ́n wú, á fìrìgì jobi o, àṣẹ o. Torí náà mo rọ gbogbo apáta nílé lóko lẹ́yìn odi àwọn tá a jó lórìṣà, ìtọ́ yẹ babaláwo àbó lórìṣà ni pé tó bá dàgbà tó dògbó tó lọ tán kó rọ́ máa rí orí fi lélẹ̀dẹ̀, kó sì rọ́ máa rí tẹ́wọ́ gbà á tó bá kú tán láti ṣe orò tó yẹ fún un. Torí onírúurú àwọn nǹkan ni ó máa ń ṣẹlẹ̀ tí èèyàn ò bá sí mọ́. Ẹ rí wípé àwọn tí wọ́n convert wá gbogbo nǹkan tá à ń sọ wọ̀nyí ni wọ́n ò mọ̀. Àwọn kan rò pé kákan tẹ́wọ́ gba òrìṣà ká sì máa ṣe ń gbà tá a wà láyé ni, ó jù bẹ́ẹ̀ lọ o. Pàápàá jùlọ tí a bá dàgbà tá a bá dògbò tá a bá lọ tán, ó ṣe pàtàkì ká mọ ìlànà tó tọ́ àti tó bá yẹ láti tẹ̀lé. Torí àti rírú àpẹẹrẹ inú àwọn gbajúgbajà òṣèré, àwọn ọ̀tọ̀kùlúùlú tó darapọ̀ mọ́ ìṣẹ̀ṣe tó jẹ́ pé ńgbà tí wọ́n kú tán tí wọ́n ń rebi àgbáre, àwọn mùsùlùmí ló tẹ́wọ́ gba òkú wọn láti kírun sí wọn lára, àwọn pásítọ̀ ló ṣòro fún wọn nílànà kìrìsìtẹ́nì. Ẹ rí i pé yìí ò bójúmu, torí wípé a ní kẹ́nikẹ́ni ó mọ̀ ṣe ẹ̀sìn ẹ̀ má sì mí gbọ́, ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ ibi tí a bá wà. Tó yẹ pé ìlànà àṣẹ ló fẹ́ máa tẹ̀lé tán sàn, tó yẹ pé kìrìsìtẹ́nì ló bá fẹ́ tẹ̀lé tán sàn, tó yẹ pé mùsùlùmí bá ní tẹ̀lé tán sàn, gbogbo ẹ̀sìn náà l'Olódùmarè dá wá sílé ayé, ṣùgbọ́n à ń mú èyí tó wù wá. Mo rọ gbogbo wa, ẹ jẹ́ ká mọ ibi tí a wà nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà, torí pé tó bá dẹ̀yìn wọ́ ọ̀la, tá a bá dẹ̀gbà tá a bá dògbó tán tá a lọ, àwọn wo ni ó sọ̀rọ̀ lẹ́yìn wa? Ìní ìbéèrè mi tó bí ọ̀rọ̀ tí mò ń sọ láti àárọ̀ yìí o. Mo nígbàgbọ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ní pátá ẹ̀kọ́ kan àbí ìkejì. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni babaláwo Awólọ́wọ̀ Ifátókí láti ìlú Ọ̀yọ́ o. Á dàgbà o, á dògbó láṣẹ Èdùmàrè o. Àní kún kékeré o táyé ń yẹ ni o, àní kún wèrèwèrè táyé ń yẹ ni o. Bẹ́ẹ̀ ni ó rí o, ọmọ ò níyàn kú, aya ò níyàn kú, ẹbí ò níyàn kú, ará ò níyàn kú o. Àṣẹ o, àṣẹ Èdùmàrè.